dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. Òṣèlú ni Tinubu fi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n tú sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe o. Atiku sọ̀kò ọ̀rọ̀ sí Tinubu. Olùdíje sí ipò ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ Nàìjíríà tó tún jẹ́ olùdíje lásìkò yìí nínú ẹgbẹ́ òṣèlú ADC Atiku Abubakar ti ní òṣèlú gbà ní Tinubu fi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gbà sílẹ̀ náà ṣe. Atiku ni ó ṣe jẹ́ pé lọ́jọ́ tí Tinubu rẹ̀ ìpolongo ni àwọn ọmọ náà rí ìtúsílẹ̀ gbà. Kí ló dé tí wọn ò rí ìtúsílẹ̀ náà gbà ṣáájú àkókò yìí? Tinubu fi àwọn èèyàn ọ̀hún àti àwọn mọ̀lẹ́bí wọn sínú ìpayín keke nítorí òṣèlú gbígba oríyìn kó lè jáwé olúborí ní 2027. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ẹgbẹ́ ṣòótọ́ lọ̀rọ̀ yìí, kí ni èròǹgbà yín? Ǹjẹ́ lóòótọ́ ni Tinubu fi àwọn ọmọ òun ṣe òṣèlú? Ǹjẹ́ ló fi àwọn olùkọ́ náà ṣe òṣèlú o? Ẹ máa bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.